as Oluwakiri, being the intermediary between the then and now of the Yoruba culture. So I am in Shaki and I will be spending 12 hours in Shaki. For this reason, so lára àwọn nǹkan tá a máa ń ṣe láyé ìgbà kan tá a bá wà ní Ṣakí, so àwọn oúnjẹ kan wà tó yẹ pé Ṣakí nìkan lẹ ti lè eléyìí tó dájú, so a máa jẹ àwọn oúnjẹ yìí a sì tún dé ọ̀nà kan àbí méjì láti fún ojú lóúnjẹ nípa ìlú Ṣakí. Kò ní wà bọ́rin o, because Ṣakí gangan ìlú fàájì ni, so ẹ bá mi ká lọ. Èló ni bread? Mo ti sọ bread nǹkan tán yẹn. Ilé ìwà ńkọ́? 400 lẹ́yìn. Ẹ̀wálé àgbélé. Àmúkúlẹ̀ wálé àgbélé, ẹ̀wálé àjíwálé. Ti jẹun tán báyìí, àṣẹ ìgbọ́kàn ṣe wá. So, we are now going to Baptist High School, the first secondary school in Okeogun. It was formerly Boys High School until 1968. So the Baptist High School. Ọgbọ́n àgbà kẹ́ má gbọ̀n mọ́lẹ̀ mọ́ ẹyẹ ká gbọ̀ngbọ́n lò ọgbọ́n làgbọ́n ní gbọ́n lò ní ọgbọ́n fi tó wà rira tolúgbọ́n ká gbọ́ orí àgbà àtọ́gbọ̀n àgbà kẹ́ẹ̀já gbọ́gbọ́n kọ̀ kó lè doyún gbà. àgbọ̀n ń gbọ́rin nígbọ̀wọ́ orí gbọ́gbọ́n ewì nígbẹ̀ ọgbọ́n la fi gbọ́n mi níbú agbọ́n ni ọgbọ́n àròyé mu ní dẹ́kun ọ̀wọ́ orí kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n.
Orí kan mi gbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹni pátẹ̀ ó tẹ̀mí ọ̀tẹ̀ tó tẹ̀mí ni mo fẹ́ ẹ̀kẹ́ ìdí ọdún lọ. Ló sọ́fà somi lẹ́nu kọ́ tí mo fi dákẹ́ àtótónu. Ọ̀tẹ̀ òun gún mi lágbọ̀n gbọ́ngbọ̀ngbọ́n ó fẹ́ gún mi dà sí kọ̀rọ̀ òjìgbọ̀n. Sọgbà sínú ìgboro àìsílẹ̀ àgùntàn fẹ́ wá sí sọgbà sí yàrá ọlọ́bìnrin àjò alábí òkú ilé wá sílé àwọn èkútélé ẹ̀wà sọfẹ́kútélé tí wọ́n parapọ̀ síbi kan jagunlabi dé bàbá èkútékù páyà ẹ̀rù ńlá dé sẹ́ríkì olóko yíyọ ìlọ̀jìnà. Ìkòyà òsúnmọ́ ẹlẹ́rùbẹ́rù rẹ̀ iná tá a bá dá nítorí ikú ẹ̀yẹ̀kẹ́lẹ̀ la fi sun àlàbí mo bọ́ lọ́wọ́ ẹlẹ́dìn ní orí tìmí lẹ́yìn. Àṣẹ orí làwúrẹ́ lókè lókè ara orí làwúrẹ́ lókè lókè ara orí làwúrẹ́ lókè lókè ara orí làwúrẹ́ lókè lókè ara. Àyíjọ rìn a ò mọ orí olówó epo ìrọ̀jú ọbẹ̀. Orílẹ̀-èdè Nìkọ́lá, àìjọ́rìn, àwòrán orí olówó, èbò ìrọ̀jú ọbẹ̀. Orílẹ̀-èdè Nìkọ́lá, bí mo jí òwúrọ̀, màyà àdórí mú. Orí tọ́ mi sọ́nà, má kì í jẹ́ oníṣẹ́ ìrìnà tó tó mi ń lè. Orí lókè 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 rárá. Bí mo bá sọ ní ọgbọ́n bí ọgbọ́n, orí ni wọ́n rò fún orí mi, ìwọ ni orí mi ní ọgbọ́n. Òrìṣà bí orí òsì orí ẹni làkọ́pẹ́. Èmi ò rọ́ọ̀rì ìṣàtì dání ìgbè lẹ́yìn orí ẹni. Orí agbẹ́dàgbé tán ó dákú fún mọ́ àrọ́wà gbé àdìgbò ló mórí olóṣùn wáyé orí dáṣọ oṣù pálùkò. Darúgbó kòmìnà bẹ́ẹ̀ bá jí orí ní akẹ́pẹ́ ńlá báwáyé kó wá. Ẹni orí bá ti dáṣe sí ọ̀sí ojú ìyá jìnnà. Orí làlájà wí orí mi jọ wí tèmi níre orí lè já bí làkú orí ló fẹ́ ṣìdẹ̀rọ̀ bí ń gbélé ọlọ́pàá àgbègbè ló bá wọn mórí ìṣẹ́ wáyé orí tí ó gbé mi ò ní lójú ìrìn. Tètè gbé mi orí mi àpẹẹrẹ orí mi má gbàgbé àjọsọ ìrè owó tí bá ní alẹ́ ọmọ rere tí rólé bàbá ìrè àgbà ní àṣì kí ìrè àlùbáríkà. Lákọ̀wá pawú ewu àkọlé ẹgbó ẹgbàbáṣayé rẹ̀ làdéhùn tá a jọ ṣe torí mo rán létí ire gbogbo ló yẹrú ẹni ọlá owó ògo ọmọ ìfẹ́ra iyì ìbàlẹ̀ àyà àìtètè kúta ṣe lálùkà wà ní oríṣi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Tá a bá wá dàgbàdàgbà tá a ní jọ̀gbọ́n lápá bí ọmúláyà obìnrin orífalẹ̀ sanni òrìṣà tó tó bọ́tọ́ sì tó gbójúlé orí ní ìgbóni kòkó òòṣà. Bóyá bá ń pọ́n níṣẹ́ wọlé yóò dàbí ẹni pé òun nìkan ló mọ̀ sí ọwọ́ lajẹ́ bàjẹ́ lóko nílé. Àgbẹ̀tọ́rí bá jayé ìfẹ́ iṣu wọn ni kì í jọba. Bí àjẹsẹ́tẹ́ níṣẹ́ ìwé rí fún gbogbo alákọ̀wé tó bá ṣògo fún lẹ́nu iṣẹ́ ọba. Bóyá bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ìṣòkò láyé gẹ́gẹ́ bí ẹni mọ̀gí ọ̀là ágùn. Bóyá bá ń fẹ́tọ̀ nínú lọ́wọ́ tí ó fi là bí àlá ní rí. Olórí tó kùdù ṣe ìwọ̀fà torí bá kọjú ìfẹ́ sí ó lè padà wá bí ìjòyè. Bí tẹ bá ṣí bọ́tù cover 7up tẹ máa rí coke tẹ́lẹ̀. Ìdẹ́yẹ̀ máa jẹ bí. Bẹ́ẹ̀ ti jẹ rí.
kò sórí ìtàkì dání ìgbè báwọn lórí lọ́wọ́ orí la gbẹligbẹli kẹ́yìn tọ́wọ́ ọlọ́gbẹ̀ngbẹ̀ ènìyàn ìwò ní orílẹ̀ bá pọ́nlé orí ni èèyàn láàyò. bẹ́ẹ̀ wọ́n máa ń ìtàkì tí lọ́dí rúmọ̀lẹ̀ tí ò gbélé mọ́ tí fìdí ojúmọ́ sínú àhòrò torí ò bá tún lẹ́yìn lókè mọ̀. òṣàkí olórí ní ọ̀sẹ̀ lónìí ní ọ̀sẹ̀ lẹ́sù lẹ́yìn àdìgbòǹdè fẹ́ bọ̀rọ̀ iṣẹ́ orí dání làágbà. ńlọ́mú mi rántí ìgbà tí aláyé òtún ìdání ayé. ọ̀run lẹ́nu ẹ máa ń gbọ́ Baptist high school ní Àràbà Ṣákì ẹ dá Àràbà yẹn ẹ mọ tí kí Àràbà yẹn wà. ṣáàdì rà kọ́lé à. ìgbà yẹn ká bá ti jáde kúrò ní sùkúl lọ́sàn-án báyìí wọ́n máa àwọn tí ń ta èsì kúrò àwọn ìyá ìran máa gbogbo tí àwọn ọmọ sùkúl àti lókè káàkiri láwùjọ nígbà yẹn. Bitiga. Ani kau baik tu sah. Àwọn yàrá máa tún gbogbo ẹ̀ka nígbà. Ìwé títà rẹ̀ kúrò. Wàlá kódà operation yẹn pọ̀ tí ó ti pọ̀ á tó láti rà ẹ̀ ẹ̀wọ̀n tí a rí ọ̀sẹ̀ ọ̀pá parí ẹ̀ wá tó pọ̀ ní. This is Baptist High School, Ṣákì. Kò dẹ̀ sí bọ́n ṣe máa sọ oko bí ètò ẹ̀sọ́ ẹgbẹ́ rẹ̀ nípa.
bọ́dì ẹ̀ lè mi gbé hostel lè mi gbé. Only BHS is the first what is it called, secondary school in Okeogun. So boys high school ni until 1968 on so the mid school. Honestly, only product gan. Only product gan. Kò sí school tó ní product tó wọ́n ní Ọ̀yọ́. Wọ́n tún wá ní àwọn structure kan tó ya wèrè débi pé. Let's go check it out. Wọ́n wà principal gan ni. Ṣé báyìí náà wá? Ọ̀rẹ́ mi kan wà Ọ̀kẹ́ Elijah àti teacher mi kan balóńgbò ni. Ọ̀rẹ́ mi kan wà Ọ̀kẹ́ Elijah àti Abíọ́dún Oyèkọ́lá Abíọ́dún. So there was a time tí à ń sanko ní bíbá. So Abíọ́dún yẹn dẹ̀ ní. Àwọn mi English wa. English wọn kọ. So Abíọ́dún yẹn ọjọ́ yẹn kí ni wá àrí ọ̀pọ̀ àbí òun àti Elijah wọ́n jọ desk mate àbí báwọn ṣe máa ń pè wọ́n ni wọ́n tó bọ́ fún ọkọ̀ àpọ̀ lọ́jọ́ kan náà táwọn bẹ́ẹ̀ kó báyìí gbogbo gba ìjàdẹ ní Elijah yẹn nọ́ọ̀sì ni o nọ́ọ̀sì ni ní BMCC bó ṣe kú Bíọ́dún lọ́jọ́ yẹn pé ẹ jẹ́ ká máa lọ pé ó dàbí ó sojú bí ojú àròkọ kan. Ó sojú bí ojú àròkọ kan. Mo fẹ́ lè sọ pé kíní àròkọ kan yẹn everybody wá ṣàlá sọ̀rọ̀ ní pé àkíní wá jẹ́ àròkọ kan gangan. Wàhálà ìgbà táwọn apá gẹ́ẹ̀tì ń kọ́ ọ̀pọ̀lọ́ ló ń jẹ́ àròkọ kan. Àròkọ kan ọ̀pọ̀lọ́. Everybody a máa match máa ṣe gbogbo ẹ̀. Mo ṣe tán akẹ́kọ̀ọ́ rán mi Èdùmàrè ní kórí ọ̀nà ọ̀rọ̀ òbí mẹ́fà. Torí ìgbàgbọ́ káyé rẹ̀ ó lè dùrà ní orí òkàtì kòṣòfò ó lọ bá kú nígbà òbí. Ó ní ìkújà ọmọ bá rọ̀bì lọ́wọ́ rẹ̀ ní orílẹ̀-èdè rọ̀bì mẹ́fà. Ikú ní bàbá rọ̀bì mẹ́fà ọmọ ọkọ̀ lọ ọpẹ́ tó ń fi wọ́ọ̀rì ìgbà tí ó rọ̀bì mẹ́fẹ̀ẹ̀fà. Nínú ìdádúró kẹ́kẹ́ owó ojú gbogbo ojú kọ́lẹ́ lọ́wọ́. Orílẹ̀ rẹ̀ tẹ̀ orí kọ́bì ilẹ̀ gbogbo òrìṣà tí orí bá nílò ọba wọn ti tọ́kọ̀ lókè gbogbo wọn fi mẹ́jẹ wọ́n sì kìtìgbò wọn borí ìjà tóbi. Kùtùkùrù lálẹ́ bí ọ̀hún ní gẹ́gí mo mẹ́nu bá ìjà ọ̀run mẹ́gbẹ́ ariwo lókè lálágbọ̀ngbọ̀n ṣègbègbèsè. Gbogbo òrìṣà lọ́gbàrí ìjọba ń bọ́rí ìdì mú nítorí òbí mẹ́fà ariwo gbalẹ̀ gbogbo. Ìjà ọ̀hún ni wọ́n jà títí fi délẹ̀ àlàyé. Ìjà káàdì ọ̀hún gbà pọ̀ olóńgbò orí olóbì mẹ́fà ní gbogbo wọn bá jagun. Ọ̀rọ̀ òwò níjọ́ wọn jà dólé ayé níjẹ́ orí gbòbí lọ́wọ́ òrìṣà. Àṣẹ gbogbo òrìṣà tí ń bọ́rí ìdì mú wọn sórí lájà rárá. Gbogbo wọn lórí dá korogodo. Orí gbọ́ Bàtálá ó dá mọ́lẹ̀ sílé ikú. Ọbàtálá lọ́wọ́ òtújà pìtìpìtì mọ́ ibi orí dáhùn sí iná ìṣirò ni. Orí gbòbí ìṣàwọ́kọ́ dá mọ́lẹ̀ síra wọ àgbà. Oríṣà ọba lọ́wọ́ òtújà pìtìpìtì mọ́ ibi orí dáhùn sí iná ìṣirò ni. Orí gbé ṣàgbọ́gidi gan ó dá mọ́lẹ̀ sí kòso. Ṣàgbọ́ lọ́wọ́ òtújà pìtìpìtì mọ́ ibi orí dáhùn sí iná ìṣirò ni. Orí gbògún láta ìyáká ó dá mọ́lẹ̀ sí kàtí. Ògún lọ́wọ́ òtújà pìtìpìtì mọ́ kàtí orí dáhùn sí iná ìṣirò ni. Orí gbé Yemọja sókè lálá ó dá mọ́lẹ̀ sábàtà. Yemọja sì wá dòdò ó ń sàgbé pín mọ́jà. Yemọja lọ́wọ́ òtújà pìtìpìtì mọ́ ibi orí dáhùn sí iná ìṣirò ni. Orí gbé Ọ̀rúnmìlà gbẹ́gbẹ́ ó dá mọ́lẹ̀ sáàrin awo. Ọ̀rúnmìlà ọjà pìtìpìtì mọ́ ó ní ibi orí dáhùn sí iná ìṣirò ni. Orí gbé Ọya ó dá mọ́lẹ̀ sílẹ̀ rá. Ọya lọ́wọ́ òtújà pìtìpìtì mọ́ ibi orí dáhùn sí iná ìṣirò ni. Orí gbé Ajé ó dá mọ́lẹ̀ sọ́jà. Ajé lọ́wọ́ òtújà pìtìpìtì mọ́ ibi orí dáhùn sí iná ìṣirò ni. Òrìṣà bí orí òfin orí la gbé ní kùfọ́ òòṣà. Àjẹ́ orí làwúrẹ́ lókè lókè rárá. Orí làwúrẹ́ lókè lókè rárá. Orí làwúrẹ́ lókè lókè rárá. Orí làwúrẹ́ lókè lókè rárá.
ìjẹ́ òwúrọ̀ òrìṣà tó tó ní ìpè orí lókè bá orí lọ́wọ́rẹ́ lókè lókè rẹ̀. Olúbùṣe bàbá bàbá ṣíṣú adé Olúbùṣe bàbá bàbá ají. Yorùbá jogún àṣà tó péye tí ò lábàwọ́n ogún tó dá lógún tá a jẹ. Yorùbá o kálàṣà má tàṣà nù káṣà náà má pààrùn títí láyé. Yorùbá ló ní ká bọ̀wọ̀ fún bàbá òun ìyá ẹni bá jù ní lọ ká tẹríba fún. Èèyàn tá a bá lábà náà lágbà ìdọ̀bálẹ̀ náà la fi ń kásíwájú. Níbi ká dáwùjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ àtúnṣe ká kọ̀wé pẹ̀lú orí ló fi ṣe déédéé wa. Yorùbá ti kún fún làákàyè jù àlọ́lá aláṣà tún ní bíbí. Yorùbá káre pẹ̀lú àṣà o. 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 Àwọn aláṣà kára yòókù ń kọ́. Àwọn aláṣà kára yòókù ń dá o. Yorùbá káre pẹ̀lú àṣà o. Yorùbá yá bí lọ́jẹ̀ tí ó máa wo. 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 Àwa mọ̀ jinlẹ̀ lórí kí Yorùbá. Àmọ̀ jinlẹ̀ lórí ilẹ̀ Yorùbá o. Yorùbá yá bí lọ́jẹ̀ tí ó máa wo. Mo dáyé mo borí kí bàbá mi. Mo dáyé mo borí kí ìyá mi. Mo dáyé mo borí kí bàbá mi. Mo dáyé mo borí kí ìyá mi. Bàbá kọ́ mi lórí tí mo sì mọ̀ ọ́. Ìyá kọ́ mi lórí tí mo sì mọ̀ ọ́. Ọmọ àlè lórí kì í sí ọmọ ọ́. Mo dáyé mo borí kí bàbá mi. Ta ló sọ pé Yorùbá ò mòye? Ta ló sọ pé Yorùbá ò mòye? Yorùbá níran ní tòótọ́. Àlórúkọ lórí kì tó dùn ún gbọ́. Kò sẹ́yẹ tó gbèdè tí àwòkọ́. Inú táyé wá nígbà ẹgbẹ̀tàlá. Yorùbá ni wọ́n mà tún jẹ́. Ìran Yorùbá ni wọ́n mà tọ̀ lọ. Ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ọ̀mọ̀wé. Yorùbá náà
kóbìnrin kúnlẹ̀ kí bàbá àti ìyá abọ́jú károrin òkàwẹ̀ ká mọ́ agbálégbá tàkìlẹ̀ ó. So àwọn nǹkan díẹ̀ tá a lè ṣe nínú BHS àti wàyíká àti wòsẹ́gbẹ́ ọ̀tún àti wòsẹ́gbẹ́ òsì, and honestly speaking, so it actually brings back one of the memory of the past year. Lórí irú bíbá yín sìn nígbà yẹn igbó kaṣú ni àwọn tàdé máa ń jágbó tó bá ti jáde tó bá fi lè bọ́ sókè bẹ́ẹ̀ tó wọnú kaṣú báyìí ilé yá nìyẹn. But alhamdulillah adẹ̀dúpẹ́ fọ́lọ́run. So ibi tá a máa rí mọ nípa BHS lélẹ̀. So we going we going we'll be going out for the rest of the day. Yes. So ẹ já lọ gbé machine wa ní ti vulcanizer. Ká lọ gbé àlùkò wa. Yorùbá náà ló làṣà yẹn. Yorùbá kárí pẹ̀lú àṣà o. Yorùbá kárí pẹ̀lú àṣà o. Àwọn aláṣà tára yòókù ń kọ́. Àwọn aláṣà tára yòókù ń dá o. Yorùbá kárí pẹ̀lú àṣà o. Adániwáyé mo dúpẹ́ tó dá mi sáàrin ọmọ Yorùbá ikọ̀ ọmọ aládé lórí dá mi sí. Àtàrí mo dúpẹ́ ìpè tí mo yàn tí mo ṣìyàn. Mo dúpẹ́ onígbèmí mo jójúlówó ọmọ káàárọ̀ ojíire ìran ọmọ aládé olórí ayé gbogbo Yorùbá aṣíwájú ìṣe àtàṣà àdáyébá ọmọ odù tó dá wà. Àṣà wa ò dọ̀tí gidigidi kò sì dàpọ̀ mọ́tàjí fọ̀bẹ bọ̀ hà. Ọmọlúwàbí lógún ìran Yorùbá ṣàkàlára dá pákáleke òsì nínú ìran wa adá nílé adá adé gbangba ànàgàwò àríkọ́ṣe nínú ìṣe àtàṣà àdáyébá nítọ́mọ Odùduwà. Bí mo bá táyé wá bọ́lá ń bá fẹ́ ìran Yorùbá ni mo fẹ́ jẹ́. Ìran àtàtà tó lórúkọ nínú káyé tó tún mú mi làákàyè. Tàlà àbálẹ̀wọ̀ àkọ́lé sí torí kọjá ọmọ kú òdù òjì bí. Takọtabo ọmọ odù tó dá wà látó tilé wá lọ bí ọba àwa ni ìran ọmọ aládé ajífadé rira. Kò sẹ́ran tó lẹ́wà jẹ́gbin lọ Èdùmàrè ló fadé ẹ̀yẹ àtàkọ́lé dé orí ọmọ Yorùbá àtàtà. Ǹjẹ́ bá a ti lọ́lá tá a gbajúmọ̀ nínú àṣà tó ta ló mórí kì í bàbá rẹ̀ kó wá wí. Ọmọ tí ò bá mọ́lé bàbá ẹ̀ àfìbíṣó lóore ni. Èmi mórílẹ̀ bàbá mi Àlàbí kíkọ́ ni mímọ̀ òwe àgbà. Ọmọ Olúure bí mi ní onílọ̀kọ́ ọmọ Àlàbí èṣe atẹ́rẹ́ kan rí ọmọ ọba lọ́dẹ. Arífágbọ̀tá ọmọ ọba lọ́dẹ ìsàlẹ̀ ọ̀rọ̀. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ní Ṣakí ni níbo mi kọ́ Ṣakí ilé ògùn ọ̀rọ̀ kí agbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Èmi lọmọ ológun ọ̀kárẹ́ Àṣàbàrí ò tiẹ̀ kọjá. Bó bá dijọ́ ọjà kárán ní sí Àṣàbàrí. Bó bá dijọ́ eré ẹ̀rán ní sólógun. Èmi lọmọ àtàǹbàrí yáàkì. Àlàbí ògùn ọ̀yáàkì ọ̀yá dá ọmọ kíárí bẹ́ẹ̀ àrẹ̀mọ̀dẹ akẹ́kọ̀ọ́ kọ́lọ́rọ̀ ògbọ́ ọkọ̀ ògùn rìn. Àparò kẹ́tì ìjàtìjà ọkọ̀ àbẹ̀wò. Ọkùnrin ṣọkùrú bí àgbọ̀rún lábàbà ògùn dèran. Kémọ́kọ̀ káyà ó tóbìnrin wọn. Amọ̀ká ìdílé ẹ wà ọmọ tó ń ṣe wòlíì mọ ṣé ẹ ọmọ lè kọ́ ẹ̀ sí ẹ ẹ tó ẹ̀ ní ẹ wọ ọmọ tó fún ọmọ tó fún lówó lòun tilẹ̀ ní wọ́n ṣe bí ọmọ ta. Ọ̀kadà wa ti parí báyìí o. A máa lọ sí òkè àkókò. So ní òkè àkókò yẹn tẹ́ bá wà lórí òkè yẹn ẹ máa rí almost every part of Ṣakí ẹ máa rí tábà tí lórí òkè yẹn. So ẹ yẹ ká lọ. Àpò àmélòó ni ká lè wọ. Láláì ní morúkọ méjì pẹ̀lú kan gìjà mo bẹ wọlé onílọ̀kọ́ ọmọ àbílù. Gbẹ́dọ̀gbẹ́dọ̀ lọ̀kọ́ wọ́n ní ẹ má má gbẹ́ ṣìgbó lè wọ akẹta lọ́nà òsì.
tẹ̀tútà ni ó sọ̀dẹ̀ àná wọ́n ní ká wọ ẹni ire ká mú pa ẹni ire kọ̀ ó lóun ò jáde ìdá bàbá mi kọ̀ wọn ò wakọ̀ ẹ bá mi sì pẹ̀ fúdà kọ́ wakọ̀ kó lórí ó forí ẹ̀ mọ́ ìdá níjó wèrè kó lórí ó forí ẹ̀ mọ́ ìdá nílé ìpànìyàn wájú ọba ọ̀tún lọ́kọ́ tí mú dà wọn adèlé òsì lọ́kọ́ tí mú dà wọn adẹ̀rọ̀ agbedegbede lọ́kọ́ tí mú dà wọn adìbẹ́ni lórí kéde wọ́n bá bẹ́ni lórí táwọn àfìyókù jẹ́ ní ìdàṣẹ́gbẹ̀rẹ̀ wakọ̀ tí ń bẹ lọ́nà àti sàlẹ̀ òsì ó torí bàbá olúgbọ́n wọ́n ń pè wọ́n lóye láàfin wọn àjọba ní hẹ́yì ó torí bàbá àwọn olùrànṣà ọjà tí wọ́n ń pè wọ́n lóye láàfin wọn ń jọba ní hẹ́yì ọba torí onílọ̀kọ́ ọmọ àrẹ́lù mi ẹ̀rù wọn sá ilé àwọn bàbá mi wọ́n ń pè wọ́n lóye láàfin wọn ń jọba lólele tẹ̀tù òjọba lówó ẹ̀rọ ọmọ akẹta lọ́nà òsì. ẹ̀ńlá ọmọ akọ́ńdà kọ́ńdà làkọ́ọ̀dà ọmọ àrídàgbòǹgbòjà lóòkùn ìdàgbòǹgbò bàbá wa fi ìjà lóṣùpá èrè ẹlúmọ̀sá jẹ́ ọ̀pá ọmọ alọ́kọ̀ ọmọ lọ́kọ́ lọ ìlọ̀yìn ọmọ òsì lọ́kọ́ ọwọ́ òsì lọ́kọ́ bí ọwọ́ ọ̀tún ọ̀lẹ ẹlúmọ̀sá ọmọ atẹ́kùn bẹ́ wọn lórí ikú pèrègidì àjẹdànù lọ́rùn àkàwọn. àgọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ níjàwó àárọ̀ èyí wọn gbé bí wa lọ́mọ ọmọ onílọ̀kọ́ lọ lé ọkọ ọ̀kan ni wọ́n fi wẹ̀ láàrọ̀ ọmọ onílọ̀kọ́ òdìdí ogun ọ̀kan ni wọ́n torí dàábọ̀ àmúforíkù lomi ọ̀kan jẹ́ orí ti jẹku orí ti jẹja orí ti jókòó kó bàbá àgbébọ̀ lóòjọ́ tí wọ́n bọ̀dà ńlẹ̀ àárọ̀ sojú rúwa yìí náà ni wọn ò sì tí ì bí mi nígbà náà ṣùgbọ́n ọ̀rọ̀ òun sojú àbúrò mi tí wọ́n bí lé mi torí wọ́n bí mi dá òdìjọ́ kẹrìndínlógún ni wọ́n lóyún ìyá mi àwọn àgbààgbà mẹ́rìndínlógún ni wọ́n fẹ́ kalẹ̀ láàrin ilé wa o wọ́n sì ń ké wọ́n láwọn bọ̀dà ńlẹ̀ àárọ̀ àwọn àgbààgbà lọ́kọ́ ti kóbi kalẹ̀ wọ́n pàbí kínní obì kọ́ obì òyìn wọ́n dàbí kejì kò yàn wọ́n dàbí kẹta kò yàn wọ́n pàbí kẹrin obì òyìn wọ́n pàbí karùn-ún bẹ́ẹ̀ lóbi òyìn wọ́n pàbí kẹfà obì òyìn wọ́n wá bòbí léèrè pé kí ló ṣe tó òfin yàn obì ní kí wọ́n bí dà léèrè pé kí ló ṣe tí òfin wakọ̀ ǹjẹ́ ìdá kí ló ṣe tó òfin wakọ̀ ìdá lẹ́ni ire ló kọ̀ ní òbá òde tẹ̀tútà ní ọ̀sọ̀dẹ̀ àná ẹrú mọ́sá ní káwọ́ ẹni ire ká mú pa ẹni ire kọ̀ olóhùn ọ̀jáde ìdá bàbá mi kọ̀ wọn wakọ̀ bá mi ìbẹ̀ fúndà kó wakọ̀ olórí ọkùnrin ẹ̀mọ́ ìdá nílé ìpani iwájú ọba ọmọ pàǹdà làkọ́ọ̀dà ìlọ̀kọ́lọ́kọ̀ kìtì kan bá ara kàtà àbíṣẹ́gbẹ̀rí ìlọ̀kọ́ wá fi dàkún bẹ́ẹ̀ ó ní ara wájú ẹ wá wò ó èrò ẹ̀yìn ká ẹ wá wò ó ìdá ìṣòwò èrè jẹjẹ ìdásẹ́gbẹ̀rẹ̀ wakọ̀ tí ń bẹ lọ́nà ọ̀tòsí ó torí bàbá oníkálukú wọ́n bá kọ́kọ́ lọ́dún wọn akọ́bí ẹgbẹ́gbà méje oko wọn àgbẹ̀lá wọn àgbẹ̀sù wọn àgbọ̀sù pẹ̀lú bẹ̀rẹ̀ ọ̀hún ebè adísẹ́gbẹ̀rí ìlọ̀kọ́ ti lélẹ́yìn orin ọmọọṣẹ́ oko ṣe ìlọ̀kọ́ ọmọ àrélù bàbá oníkálukú ń kọ́kọ́ tiẹ̀ lọ́dún wọn ń kọ́ bí ẹgbẹ́gbà méje nínú oko wọn àgbẹ̀lá wọn àgbẹ̀sù wọn àgbọ̀sù àgbà ti bẹ̀rẹ̀ ọ̀hún ebè onílọ̀kọ́ ti lélẹ́yìn orin ọmọọṣẹ́ oko ṣe ó wá lórí àwọn bàbá mi bẹ̀rẹ̀ ọlá ọmọ àtẹ̀kọ́ bẹ́mọ lórí ikú pírígidi ìgbà tí bàbá wa kọ́ bẹ̀ lọ́dún ó kọ́ bí ẹgbẹ́gbà mẹ́rìndínlógún ìgbà orí ló fi di gbogbo ẹ̀tọ́ pátákórógbódó ìgbà orí kọ̀ wọn ò so àgbọ̀n sàlẹ̀ kọ̀ wọn ò àgógó òun kọ̀ wọn ò ní ewé lórí aráàlú wọ̀nyá níbi wọn gbé bẹ́ni lórí wọn fi yókù jìnnì ọ̀pọ̀lọpọ̀ tẹ̀yìn làárí wí tajà ń bẹ lára ajá ẹran ń bẹ lára ẹran tàgbó ń bẹ nílọ̀rọ̀ aṣíwèrè èèyàn ní gbẹ́kẹ̀ ẹ má rẹ̀ lù mí ẹrú mọ́sá ìlọ̀kọ́ ẹwà rẹ̀ lù mí ẹrẹ́ tòwó ẹrẹ́ tọmọ ẹrẹ́ tà ìtìtì kú balẹ̀ ọ̀rọ̀ ìlọ̀kọ́lá kìkìkì tá ò rí bá ó ti kì mọ́ o àyànú kó tó lórí ọdẹ kó sí wa lẹ́nu à ń gbé àgbà lọ́kọ́ ọ̀yọ̀dà ń bẹ́rí àgbà lọ́kọ́ ọ̀yọ̀dà ń bẹ́rí kékeré lọ́kọ́ ọ̀yọ̀dà ń bẹ́rí àgbà lọ́kọ́ ọ̀yọ̀dà ń bẹ́rí kékeré lọ́kọ́ ọ̀yọ̀dà ń bẹ́rí àgbà lọ́kọ́ ọ̀yọ̀dà ń bẹ́rí kékeré lọ́kọ́ ọ̀yọ̀dà ń bẹ́rí àgbà lọ́kọ́ ọ̀yọ̀dà ń bẹ́rí àdìsẹ́gbẹ̀rí onílọ̀kọ́ nǹkan ó ṣe àrélù mi onílọ̀kọ́ nǹkan ó ṣe àdìsẹ́gbẹ̀rí onílọ̀kọ́ nǹkan ó ṣe àrélù mi onílọ̀kọ́ nǹkan ó ṣe nígbà mo bá lọ kórìí mi kù lọ́rùn mi òjò mo bá lọ kórìí mi kù lọ́rùn mi ẹ̀rù mọ̀ṣá onílọ̀kọ́ nǹkan ó ṣe. àgbàlá lè ṣe yóò abọ́ ọ̀dọ́mọdé òde ka abẹ́ bó ṣe sáré fẹ́ fún abẹ́ àbá òṣè bò yìí fún atọ́kùn òru eré àgbàlá bí oníjàlá ṣe kò ṣe tèwé kérémọdé ló láriwo dàgbà lóní balẹ̀ àyà
ọ̀dọ́mọdé ní mèrè bàbá rẹ̀ ló mọ̀ tẹ̀ ẹnu àgbà lórí kó sí. bàbá òkú ọmọdé ò láṣẹ orin lẹ́nu ẹ yọ àbámidélé bàbá mi nílé ọlọ́lọ́mí ọmọ àdìjú làṣù ìjàkadì kátàkìtì nílàdé ọ̀fà. ẹni ẹgbẹ́ mi ẹ̀tàgbà jẹ́jẹ́ ẹni ẹgbẹ́ mi ẹ̀tàgbà jẹ́jẹ́ torí bàbá ó gbà wá lọ́la ẹnìkan ò mọ̀. Ògúnládé ojú ọdẹ rí ìlàdé aládàlú apanilabọya ẹgbẹ́ bó ti wí àbọ̀yẹ gbọ́ ẹ̀yọ́ bá mi délé ìyẹ̀wò ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí ọmọ adúsùjọ kọ ìjàkadì lórúkọ tọ́fà. tó bá ti péye ọlálọ́mí olóńlẹ̀ ọlẹ́rìí ọlálọ́mí ọmọ adúsùjọ kọ bá ní àlàbí ògùn ọmọ ògùn dépò ìjàkà tí wọn kálá ìjà lọ́ba ní ọlálọ́mí jọ sí tó sojú èdè tó sì sojú òkòrò nínú òkò ìbásojú olóko ìbálàmọ́ náà lé àwọn bàbá tí a tó bí àní ọmọ ni ẹ bá wọn pè wọn rorò bí tí òpè dùn mọ́ ẹ kán wí bẹ́ẹ̀ ṣeun. ó ṣe ọgbẹ́rẹ́ ó sì fọmọ yọ ó ṣe bí ọmọ bí ṣe hùwà bí ọmọ èèyàn ti hùwà bẹ́ẹ̀ yẹn bá kó gbèrè ó sọ fún kó gbé yẹn gan ẹni gbé yẹn gan kò lè lọ́jà bí n bá lọ lé ìyẹ̀wò kí ọlọ́pàá mọ ọjọ́ ọlálọ́mí ọmọ adúsùjọ́ kọ ìjàkadì lórúkọ tọ́fà ẹ̀ lẹ́yìn ìyẹ̀wò ọlọ́pàá ọmọ láàárẹ̀ kúrúre kó tóbi kó dọ́gba ọ̀kan gbọ́dọ̀ jù kọ́ lọ́fà ìyẹ̀rú bí ọ̀kájù kan orí ẹ̀rú bí ọ̀kájù kan ọba ní kówóróró ọba òkó ìmọ̀ òkè ìdí ìran ọlálọ́mí ọmọ adíjú làṣù ìjàkadì kátàkìtì mú ìlànà ọ̀fà ìyẹ̀rú ọ̀kí ẹ̀jẹ̀ ń jà kóró mi ẹni láti níjà tí òdì tolúwa rẹ̀ ó ń ṣe mí ọ̀ ń gbà mí àṣemọ̀pẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tí ń gbà ní ó ń kí mi ọ̀ ńlá mi ọ̀hún àkọ́là kan ṣàgàdà ń sámi lẹ́yìn ọ̀run ọlálọ́mí tiwájú ni kí o fún ní àbítẹ̀yìn ní ọlálọ́mí ọmọ ṣùgbọ́n ọlálọ́ òkú nìyẹn á sì lè fi ara rẹ̀ lọ́fà ìyẹ̀rú abẹ́ ọ̀ká òpómọ ẹṣin balùwẹ̀ gbọ́rọ̀ ògbọ́kọ̀ akérú ní mọ̀ bí òkú ọ̀pẹ ọlálọ́mí ibi agbẹ́bí lọ́mọ amọ̀kòkò ní mọ̀ bí amọ̀gbẹ́dùn ojúta akérú ó dáró títí ọwọ́ ẹ̀ dúdú arú ọ̀yábù mú ọ̀yẹ̀ dúdú arú ọ̀yábù wẹ̀ ọ̀yẹ̀ dúdú arú ọ̀ṣun àmúgbọ́jú ọlálọ́mí aṣọ láró ṣe rẹ̀ lé bàbá tó bí lọ́mọ ọmọ akẹ́ pápá kọrin wọ́ àgbà ìyẹ̀wò ọlọ́pàá ní jẹ́ báhùn ìyẹ̀wò ọ̀kẹ́ ọmọ àjùbà kẹgbẹ̀fà ọmọ ọ̀wọ́ kúrú kẹgbẹ̀ndínlógún pápánà gan láti mẹ́rin wálé ọba àjùbà láti mẹ́fọ̀ láàyè ìgbà tá a gbọ́dọ̀ lápapá lápẹja ńlá bí apá lápẹja ńlá bí ìtẹ́ agbé ọ̀nì tó ń gbé egun wa gbogbo ọ̀kan ti bá olúbẹ̀kẹ́ ọ̀kan ti bá olúbẹ̀ lóye ọ̀kan ti bá aṣọ́kò òun ọlọ́yọ̀ ti bàbá rẹ̀ bàbá òní dé láéláé ìyẹ̀rú ọ̀kẹ́ ló dọ́wọ́ àwọn bàbá òun bàbá jáwé elékédé bàbá rẹ̀ bí ó dé bàbá jáwé ẹlẹ́fọ̀ ó dájò bọ̀ àbọ̀dé ọ̀yọ́ bàbá bímọ mẹ́ta kò jẹ́rọ́ ó bí kí ńlá sorúkọ jẹ́ wọ́n ní kó máa jẹ́ lùsìkún ó bí lókun ṣẹ̀ṣẹ̀ òun mórí jáde kò gbọ́dọ̀ jọba ó bí òjò ọ̀pẹ̀ṣẹ̀ wèrè bàbá yìí ló bí ìjàdà wèrè ará ọ̀kọ́dà ìdẹ ló gbé bàbá challenge ló dé gbogbo ẹ̀ lọ́wọ́. olórí olùmọ̀kọ́ lẹ́yìn kan ti dé láwọ̀ ní. sẹ́rí àwọn àpáta tó wà lókè náà yẹn àpáta tó wà yẹn ọjọ́ ìlókò àríbì kan tó dà pé ó ní kí náà máa ń pè àwọn omi tó máa ń ṣe yẹn. ẹ̀sán ọ̀wọ́ àbí tó máa ń ṣe ok yọ yọ. omi sọ lórí àpáta bí i àwọn àpáta ṣé ṣe ó tí ó dàbí báwọn ọdún tó máa ń ga yẹn wà níwájú ẹ̀ báyìí mo ti mọ bẹ̀ mo mọ bẹ̀. mo báyìí dáàfin ọ̀wọ̀wọ̀ mo wáyé lọ́gbà ọ̀fà ọmọ òtòṣì ní fọwọ́ làkà ẹ̀jẹ̀jẹ̀ ọlọ́lọ́mí ọmọ bíbí ilé yìí ní fọwọ́ làárò Èdùmàrè jẹ́ ńlá lọ́fà wọ́n mọ̀wọ́ làárò máa sì mẹ́sẹ̀ làárò gbogbo ọwọ́ tí mo ní mo fi làárò àbẹ̀ǹdì kan kiri mọ́ àjọ táwọn kàṣẹ ẹ̀ nílé ọ̀fà àbẹ̀mí ilé ọlọ́fà àrìn tólú wọ́n jù mí sókè lẹ́ẹ̀mẹ́ta mo dúró tẹ̀ fún wọn lórí ọ̀pọ̀ wọn wọ́n lé mi nìyẹn ẹ̀rọ àríjà ṣòro òkìtì àsáré ta kì í yọ̀bọ lẹ́nu ìjàkadì gbọ́dọ̀ mú ọ̀fà ẹ̀yin lọ́mọ ọjà námánàmà rọ́bà ìjà námánàmà nílẹ̀ rú àyídábàálẹ̀ kásùlù lẹ́dẹ́bàálẹ̀ lẹ́sùlù ọlọ́lọ́mí lẹ́sẹ̀ jẹun kọ́rin kéṣe ẹ̀fẹ̀ yìí sàwùrà lẹ́dọ̀gba ọ̀fà àtọkùnrin ọ̀fà àtọ́bìnrin ọ̀fà nílé ọmọ ká o èyí tí ọba lè jà lórí ọ̀lẹ́ ilé wa dídúró mo dúró ọlọ́fà mọ́jọ́ mọ́ nágbá ẹni mọ́ bẹ̀rẹ̀ mo sì nágbá èèyàn mẹ́fà ló ṣẹ̀ nínú ìjà lọ́fà àbí lọ́fà bàbá mi mú ná gbogbo wọn pátá korokodo mọ́ náà èèyàn mẹ́fà lọ́fà ìjà ni ò pé mọ́ mo gbéjà rọjà ìjà ò pé mọ́ mo gbéjà lọ ọ̀bọ̀nù para àríjàgbá àríjà ṣòro ọlọ́lọ́mí ọmọ àdìsú tí ó kọ́ ó kò kan ọ̀fọ̀mọ̀ láti tako rà ọlọ́lọ́mí aráàlá àlè òdòdó yìí ti jẹ́ ìlàpá ọmọ odò mẹ́ta
ọlọ́fà ọjọ́ ní ọlọ́lọ́mú ọ̀kan ní àgbẹ̀yìnlá fóun òun ọdọ̀ òun àgbẹ̀yìnlá fún èlé òkun ọ̀kan ní àgbàgò fóun òun ọdọ̀sà àgbàgò fún èlé dọ̀sà ọ̀kan ní àgbòkòkò fóun ọ̀dàbí lọ́fà bàbá mi ọlọ́lọ́mú ọmọ akátí oró ọ̀wàrà nkáká ẹ̀fọ́ ṣẹ́gi kàsígbó ọlọ́lọ́mú nítorí àṣẹwé torí àṣẹgi ọ̀fà bẹ́ẹ̀ lẹ lọ́lá tó ọmọ àyè èjì ẹni ó dúró tó lóun ọ̀là lọ́fà mọ̀mọ́sẹ́ ti ṣe ẹni ó bẹ̀rẹ̀ tó lóun ọ̀là lọ́fà mọ̀mọ́sẹ́ ti ṣe ẹni ó jòkó tó lóun ọ̀là lọ́fà mọ̀mọ́sẹ́ ti ṣe ilé ọlọ́lọ́mí ọmọ àyè èjì ẹni ó dúró tó lóun ọ̀là lọ́fà àtàníire ẹni ó bẹ̀rẹ̀ tó lóun ọ̀là lọ́fà oko níro ẹni ó jòkó tó lóun ọ̀là lọ́fà aṣọ ní hun ẹ̀yin lọ́mọ bùtùbùtù kan ìyá ní ọmọ bùtùbùtù kan ìyá ní ọmọ bùtùbùtù ọ̀fà bí o kọ́ mọ ní ìrìnàjò ọlọ́lọ́mí àmọ́ kọ́ mọ ní yíyan ọ̀rọ̀ owó nígbà tí yẹn ń kọ́kún játa kalẹ̀ ń pè lálẹ́ lu ọ̀ya alukóso ọlọ́fà ẹgbẹ́ ìjẹni alùbẹ̀bẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà afọkàkà kí ọlọ́fà ẹgbẹ́ ìdílógún alùbẹ̀bẹ̀ ń gorí ìrókò alukóso ń gorí oro afọkàkà kí ń gorí ọ̀pẹ̀jẹ̀ ẹ̀rẹ́ balógun ọ̀fà òkú bẹ́ẹ̀ ni òkúrú olùkìtì dúró ṣaṣa bí ọ̀pá òṣèkó bí ọ̀wọ́dò eruku ẹṣin bí òkòkè odò eruku ẹṣin ọ̀fẹsẹ̀ méjèèjì sójú omi rúkúrúkú ọlọ́pàá ọjọ́ ọ̀rọ̀ kan ló pa nípọ̀ ní ọ̀fà ọ̀rọ̀ kan ló pa nípọ̀ ní ẹ̀rú lé wọn lọ́wọ́ olówó ọ̀fà wà lọ sẹ́dẹ̀ ọ̀lọ́ wáṣú kórìgbọ̀ ọ̀rọ̀ pọ̀ ká máa rí oṣù jẹ wọn lọ́mọ òtòṣì ọ̀fà wà lọ sódò ọ̀lọ́ ọkùnrin mi kọ́ ọmọ olówó rí mu ọmọ olówó ọ̀fà òun lọ sẹ́dẹ̀ ó sì wáṣú kórìgbọ̀ ọ̀rọ̀ pọ̀ ó ní arí máa sùn jẹ ọmọ òtòṣì ọ̀fà. Àwọn ọmọge ń kọ́. Ẹ lọ fi lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ sí tèmi. Ẹ lọ fẹ́ jà fún. Tí mi rí fi ọbẹ̀ kí ni wá rí kókó ọbẹ̀ ẹ̀rọ gbọ́dọ̀ kúnnù.
ẹ ṣe jẹ́ bẹ́ẹ̀. Báwo ṣe máa ń jẹ tó ọgbẹ́ ni? Yabi lolu Oníkòyí ó ń ta èkì ọmọ akúnjẹ ìwé mẹ́yà àrùn ní kúrò àti ìjẹ̀bú. Ọmọ ẹ̀sìnkú akọ́kùnrin ìdàgbọ́fà ọ̀fun ọmọ akọ̀fun yọ̀ọ̀yọ̀ ìdàgbọ́fà Ìkòyí má sá ọkọ̀kùnrin má bà á ṣeré. Bọ́ọ̀ bá sá ògúndègbé ọmọ ògúnlérè ìkúlápó ọmọ àgbọ̀n. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ ẹ̀ṣọ́ òbí náà bàjá sí ìfẹ́ lọ́nà Ìkòyí ẹlẹ́gbàá mo dìrà kí n tó wọnú òkun lọ ọmọdé ẹgbẹ́ ìgbọ́n ọ̀tẹ̀. Ìyá mi bàbá wa kò bàbá wa wálé máa lọ́kọ̀ọ́ká tó tún kàn rà ẹ̀ṣọ́ ìlú bàbá ọmọ ṣùgbọ́n máa ó fẹ́ láyé kòkó tó ta ọmọ àgbàlókọ́lá kòkó tó kù ó gbàgbà mi ọmọ ọkùnrin gbogbo ha oṣù àgbà Ìkòyí oṣù níbẹ̀bí ọ̀nà mọ̀fẹsẹ̀ méjèèjì takúlùkù jẹ àrọ̀ ní gbogbo má ti níkanna ní ọdún kọ́ńtẹ̀rì kábà òkè ìkúlùkù fà yìí ìtìpẹ́ àrọ̀ ní májà òkè lé Oníkòyí èsì tún dìde ẹ̀fẹ́ ìlérí ogun àgbẹ̀kú tẹ́lẹ̀ àkàràmàgbò fà yìí ìtìpẹ́ Olúkòyí èsì tún dìde ẹ̀fẹ́ ìlérí ogun àgbẹ̀kú tẹ́lẹ̀ ọmọ akúrò orí àkó ọmọ àkàràmàgbò lọ́rùn ẹ̀sẹ̀ ọmọ tẹ̀tẹ̀rẹ̀ orí ìlókò ọmọ kẹrẹkẹrẹ orí òru ikú balẹ̀ ikú tójú àkàràmàgbò balẹ̀ wọn àjẹdọ̀ tẹ̀tẹ̀rẹ̀ tó pẹ́lẹ́ ìdí ẹ̀kọ́ tó dé ló balẹ̀ tó jẹ́ fún akọni ẹ̀sọ́nùgún jọ́jìgì Oníkòyí dìde ogun tó lọ Ìkòyí ogun ìbìrọ̀ àgbààgbà Ìkòyí wọn ìjò kété àtúgùn bàbá yìí fi ṣe obìnrin Ìkòyí ọ̀jẹ̀ pàgbọ̀n lágbọ̀n lóòjọ́ tí wọ́n bá pàgbọ̀n lágbọ̀n wọn rọ́kọ̀ wọn létí ogun ni ọmọ sí ontógún gbàrú ontógún jìgàntọ́dẹ́ dùgbẹ̀dùgbẹ̀ làárùkú aláìgbọ́dọ̀ràn ẹ̀lẹ́ ọmọ gbọ̀nyìn tó dì mẹ́sí lẹ́yìn ọ̀run tí ò jẹ́ kẹ́sí Oníkòyí ráyè jẹ́ko ogun ká yín mọ́ gbólẹ̀ ẹ̀dára gbó Ìkòyí ọmọ àjò lápò wòròwòrò ogun ká yín mọ́ dàn ẹ́ẹ́dẹ́ wọ̀dọ̀ ogun ká yín mọ́ pàlàpàlà abẹ́ òkìkí ẹ̀yà lólu èsùsùn ọ̀tún lẹ́bí ń kálá àròdùmọ́jà ògèlè ẹ̀kọ́ sì kákan jẹ gẹ́gẹ́ sí aya ni mo fi kó gbìyà Níkòyí ọmọ gbélé ẹ̀kú Oníkòyí ogun bìrọ̀ ọmọ gbélé ọmọ gbèbè ọmọ gbèjì gbèkó gbòdòdó bí àdúgbò sèké tó gbáwẹ́ gbélé gbọ́ gbélé kúta gbékọ̀ bàyì ọmọọ̀ṣọ́ gbélé gbọ́ gbélé kúta ọmọọ̀kẹ́lá gbé amóye lọ́wọ́ ìjà ọ̀kẹ́rẹ́ òjò mi ọba òtò ojú oró ìbàjẹ́sẹ̀ ẹ̀yẹ ó tó mi ìtàkùn ọ̀kẹ́rẹ́ ìbàjẹ́ omi ọba òtò kí ni àbá mú bọ̀bà mú bọ̀ sun mú bàtà fún kẹ́rẹ́ ìbí tí ń bẹ ní pẹ̀kú òpópó wọn yìí jiyàn wọn yìí jẹ̀kọ́ bójúmọ́ bá mọ́ ogun ni wọ́n tọrọ lọ́wọ́ ọba kọ̀ ọba òṣìgun òòṣà òṣìkọ̀ wọn ò pẹ́sẹ̀ dà ọba ní àfọ̀ọ́dún ní kàgbó fẹ́ ní ìṣòògùn ọ̀wọ̀ bó bá dọdún mẹ́ta ò ní ogun yá ogun bẹ lọ́wọ́ ọba jẹ ní àgbè ogun máa ń bẹ lọ́wọ́ ọba jẹ ẹ̀ ní ọ̀bẹ̀bẹ̀ ogun lẹ́rí lẹ́bẹ̀rẹ̀ bí aṣọ àjàǹkẹ́rù wọ̀lú ọmọ àgbọ̀n tí yọ àrùn ọ̀tẹ̀ bẹ́ẹ̀ bá rọrùn akọ mẹ́rìndínlógún ọmọ ọfà mẹ́rìndínlógún ẹrú Ìkòyí ni wọ́n ò lè jagun bẹ́ẹ̀ bá rọrùn akọ méje ọmọ ọfà méje ẹrú Oníkòyí ni wọ́n ò lè jagun ọmọ akọ mẹ́fà ọmọ ọfà mẹ́fà ẹrú Oníkòyí ni wọ́n ò lè jagun ọmọ akọ márùn ọmọ ọfà márùn ẹrú Oníkòyí ni wọ́n ò lè jagun ọmọ akọ mẹ́rin ọmọ ọfà mẹ́rin ẹrú Oníkòyí ni wọ́n ò lè jagun bẹ́ẹ̀ bá rọrùn akọ mẹ́ta ọmọ ọfà mẹ́ta ẹrú Oníkòyí ni wọ́n ò lè jagun bẹ́ẹ̀ bá rọrùn akọ méjì ọmọ ọfà méjì bàbá wọn ló fi ìbẹ̀rù lékún dáàrin ìgbẹ́ tó fi ìbẹ̀rù sápadà lẹ́yìn ogun ọmọ bíbí Oníkòyí lọmọ akọ kan ọmọ ọfà kan ojúlówó ọmọ bíbí Ìkòyí lọmọ ọlọ́fà kan ṣoṣo àtàtúgùn ọ̀tá kan ṣoṣo pààyàn mẹ́fà àwọn aṣèrè yẹn wọn lóníkòyí ọ̀nàṣọ àmúrọ̀ ọ̀run mo ní rọ́nà ńlá lẹ́pa
ewé ìyá ń kọ́ oníkòyí aṣọ àmúrọ̀rùn ni ewé ìjòkó ń kọ́ oníkòyí aṣọ àmúrọ̀rùn ni ẹbí lórí ọmọ ẹ̀kọ́ tí ń ta bíran lórí òkú àkóso èkó tẹ́lẹ̀ abímọ́lé èkó yìí ọmọ sọ pé òun ò mọ̀gùn bí ọ̀bá bógun ọdún ní mọ́ ọmọ fún ọ̀rá gbó ó ń gbẹ̀ ńlá tí ló fẹ́ mọ̀gùn tẹ̀ ní ìrọ̀ yẹn bí ìlú àjàǹkóró dùgbẹ́ lọ́tẹ̀ ìgbọ́dọ̀ olùkọ́ yìí gbé wọn yìí gbọ́dọ̀ ẹ̀fọ́ ìdájọ́ lọ́dọ̀ àmẹ́rù ẹ̀dẹ́gbẹ́ So this is the end of the episode Oluwakiri Laarin Saki. So we hope to see you some other time as we will be going around Saki and its environment. Let's explore the different local and modern lifestyles, just like we've been doing today. So thank you for staying with us, and I hope you have a nice time. Stay safe.